Orúkọ mi ni olóyè ọ̀gbẹ́ni Akínpẹ̀lú Adésínà tí mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tí mo sì jẹ́ ọ̀kan pàtàkì ọ̀gá àgbà nínú àwọn adarí ní ẹgbẹ́ OPC. Nígun ti New Era mo jẹ́ alukoro àgbà ńbẹ̀ kí ọdún mẹ́jọ wa tó tẹnubodò. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ OPC New Era ńṣe ni a ti kọ ìwé kan jáde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ OPC Àgbàoyè Báyọ̀ Oyánami tí wọ́n ní wípé akọ̀wé wa ni ẹ mọ̀ wọ́n fi lẹ́tà kan ránṣẹ́ ní ọjọ́ 23 oṣù kejì ọdún 2026 tí wọ́n ń ṣàlàyé pé àwọn fi ń tó gbogbo àwa oníròyìn àti aráàlú létí o pé ẹ̀yin comrade Ṣínà Akínpẹ̀lú àwọn ti lé yín kúrò nínú ẹgbẹ́ OPC New Era látàrí àwọn ọ̀wà kan àti àwọn àṣemáṣe kan eléyìí tí wọ́n ní ẹ ṣe pẹ̀lú ẹgbẹ́ wọn ni láti àsìkò yìí lọ pé kẹ́ ẹ mọ̀ pẹ̀lú ayín lọ́mọ ẹgbẹ́ OPC mọ́ kò sẹ́ni tó bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ rí ìwé yìí? Mo rí. Kí ló ṣẹlẹ̀ gangan? Kò jẹ́ ẹsẹ̀ tó yọ mí láàrin àwọn tó sọ̀rọ̀ yẹn. Tó pé láàrin àti ààrẹ o àtàkọ̀wé o gbogbo wa lọ́dún mẹ́jọ wa ti pé láti December 12, 2025 ààyè lórí pé a tún kọ nǹkan kan lórúkọ ẹgbẹ́ mọ́. Tẹ́ bá dẹ̀ wò láti bí ìdajì oṣù 2025 nígbà tí mo ti sọ fún ẹni tó jẹ́ ààrẹ pé Ìgbòho yàn kí á ti kà tó máa darí ẹgbẹ́ káfí lè ṣe handing over May ní December 12, 2025. Tó ti nínú ìdí kankan bá kan èmi lẹni àkọ́kọ́ tó kọ́ step aside lórí position yẹn as national PRO. Ìgbà yẹn mo ti ń lo national leader àti Fáṣẹ̀hùn o àti Gani o àti New Era o àti Reform o national leader ni mí. Kò síbi tí mo fẹ́ dé ńbẹ̀ tí mo mọ̀ pé ara àwọn àgbà ẹgbẹ́ nínú OPC ni mí tí ń dẹ̀ ṣe nǹkan míì mọ́. Tó wà nígbà tán wá mú ìwé yẹn wá pé àwọn ṣe báyìí a níwèé òfin wá ó yẹ kán kóòtù ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kó dẹ̀ tálì mọ́ ìwé òfin béèyàn bá jalè ní Nàìjíríà wọ́n ní ó jalè abala òfin báyìí under igun báyìí ìjìyẹsẹ̀ bẹ̀ lílé kò sí tó jọ. Ṣùgbọ́n àwọn tó ṣe yìí wọ́n ní nonchalant attitude and gross misconduct. Ẹ̀kan proof ẹ̀ fún mi ní ìmọ̀ tó jẹ́ bẹ́ẹ̀. Wọ́n wá sí Ìbàdàn wọ́n wá ṣe ọ̀sẹ̀ méjì èmi mo dá ọ̀sẹ̀ méjì lẹ̀ èmi mo dókè Ìbàdàn festival lẹ̀ fún ẹgbẹ́ OPC láti máa kópa ń bẹ̀. láti máa kópa èmi mo dá a lẹ̀ níwọ̀n nígbà tán dẹ̀ wá ẹni tí ò yẹ nípò nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi síbẹ̀ mo tún ń bá yẹn ṣe mo dẹ̀ rí pé ìwà tí ń wù ìwà kéèyàn mọ ọmọ ẹgbẹ́ sìn ni wọ́n dẹ̀ fẹ́ ẹ̀hónú hàn wọ́n dẹ̀ ní kò sí tí mo lè ṣe mo wá rí pé wọ́n mọ̀ pé wá ẹni àtẹ́ǹtì ẹ̀mí mi lẹ́ẹ̀mẹ́ta nígbà tó wà ń Gani ẹni yí àtẹ́ǹtì ẹ̀mí mi lẹ́ẹ̀mẹ́ta bọ̀tí ọwọ́ tí ààrẹ mi Rasaq Balógun tó gbọ́ ó kàn wú ẹni yẹn sọ́dọ̀ nígbà tó dẹ̀ wú ẹ̀ sọ́dọ̀ ó dẹ̀ gbà á ẹni tó ti ń ṣe acting coordinator lọ nípínlẹ̀ Ọ̀yọ́ Sàráfà Àìkí wọn kàn bá bọ̀bọ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ ó fẹ́ jíjà lẹ́ẹ̀lẹ́ mi àtàwọn ọmọ yẹn àtàwọn ọmọ ẹgbẹ́ jù mí lọ. The board of contention ni pé àṣìṣe Adam ti ní lọ́kàn pé òun ò ní lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti bá mi sọ bí ọdún 5 sẹ́yìn pé Ṣínà òun ò lọ ibì kankan tí mo dẹ̀ ní ìní gbà àìní gbà yẹn ló fi ń ní mi lára. Kí lẹ̀ ní gbà lé lórí kí ló fa ìjà sílé rẹ̀ ní ààrẹ OPC New Era Alhaji Saddam Rasaq Arógundádé Balógun Saddam ó pè mí sílé ẹ̀ pé Ṣínà wàhálà là ń ṣe é nà wọ́n àtàgé kó ń di permanent ní àmì òfin ti wà o àfi tá àbálẹ̀ ọyẹ abala òfin kan wò
àtù bọ̀tẹ́jà pé meeting àwa NEC káwa gbé lọ sí elders council gẹ́gẹ́ bí bófin ṣe làálẹ̀ fún wa. Okay. Lẹ́yìn yẹn èmi ò lè gbà o ṣẹlẹ̀ mi ò lè gbà yẹn bí tó ti dì mí sínú nìyẹn. Ó ti nà mí rí tó nà mí tẹ́jẹ̀ wẹ̀ mí. Ta ni? Ìyẹn Razak Arógundádé láàrin ẹgbẹ́ ní National Coordinating Council kọ̀sìpele mẹ́ta ni wá Okay. ní ẹ̀kọ́ta yẹn. The elders council àwọn ní ìgbìmọ̀ àgbà táwa jẹ́ mẹ́mbà lásán bẹ̀. Àwọn yẹn ló lè bá wa wí ló lè yọ ló lè fi kún. Ọwọ́ wọn ni disciplinary team wà. Okay. Báńkẹ́rẹ́ ẹ̀wọ̀ ọwọ́ wọn ló wà àwọn elders council ni. Àwa tá a jẹ́ NEC àwa lè bá àwọn tó wà ní coordinating council wí. Okay. But tí coordinating council bá rí pé ìdájọ́ tá a dá ní NEC kò táwọn lọ́rùn wọ́n lè lọ appeal Sọ́dọ̀ àwọn elders council. Elders ke nínú National Coordinating Council ni ẹni tá à ń sọ ti nà mí tẹ́jẹ̀ ń bò mí but à ń pè nìkan ní Alhaji Adesina Hamza aka Biggy yẹn ló gbà mí lẹ́jọ́ náà. Kẹ́lẹ́ wà pé ọ̀rọ̀ yóò ṣe ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Okay. bọ̀ gẹ́gẹ́ bí leader ipò àgbàlá bá gbà mí sọ á mi sọ fún èèyàn kankan mi sọ fẹ́yìn tẹ́ jẹ́ èèyàn mi lóníròyìn mi sọ tó pé mi ì fẹ́ kí ibi tá a ti kúrò kó wò mí pé àṣàsí àwọn tí mo wà ti ń jà. Ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀ sọ́dọ̀ ọdún méjì kì í sọ ọdún mẹ́ta bọ̀ láti bí ọdún márùn-ún tí ẹni ti pè mí pé nǹkan tó ń fẹ́ ní tí n ti dáhùn bẹ́ẹ̀ ni mo ti rògbò lọ́wọ́ ẹ̀. Ìyàwó ni àwọn National Elders Council OPC New Era ìyàwó làwọn wá kó sí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí. Ó tó di pé wọ́n yọ yín ẹ̀yin náà lẹ́yìn náà lọ. Kò tiẹ̀ sí nǹkan kan tó jẹ mọ́ wọn yọ mí sẹ́ pé elders council tí pè pàdé kankan lórí ẹ̀. Ǹjẹ́ Elders Council mọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí? mo lè Kí ló dé táwọn mo ní ìfimúlẹ̀ rẹ̀ nígbà tí a rí i pé ó ń tẹ́tí àwọn èèyàn yẹn Razak Arógundádé Saddam tó ń tẹ́tí àwọn èèyàn nìkan náà lòun fi ṣe president Alhaji Lateef Oshode ní ẹni state chairman OPC New Era ní Lagos State nígbà tí yẹn ló fẹ́ ṣe president pé ọdún ti pé òun náà fẹ́ tọ́ ipò yẹn wò wọ́n ní ká lọ pa ni ẹ̀pá ẹ̀nà a máa bẹ́ẹ̀ lórí ni ìyẹn pè àdẹ̀ní òkè kó ṣe sùúrù nígbà tá a rí pé threat yẹn ti wá ń pọ̀ different person èmi wà ní list tó ní kán pa ẹni yẹn náà wà ní list tó ní kán pa ẹnìkan náà lọ meeting Mr. Warrior ó ní òun ó dì pẹ̀lú ẹ̀ àwọn àgbẹ̀ kìíní yẹn ti ń di tọ́lọ́ fákàtì ṣẹ́ẹ̀rì jẹ́mi ìṣòwò ó wà dáadáa màá tún gba débì kan nísìn nígbà tí àwa rí báyẹn làwa ní kí ìjọba bá wa dá sí i ìgbà tí ìjọba dá sí i a gbé lọ sọ́dọ̀ àwọn DSS ní Sangisa ní Èkó àwọn yìí ò mọ bó ṣe lè yẹ ọ̀rọ̀ yẹn wò wọ́n dá wa padà sí ilé pé ká lọ yanjú ẹ̀ láàrin ara wa kìíní yẹn bí àwa kan nú especially èmi. ẹ̀rọ kí ọ̀rọ̀ apani ẹ̀sùn tó lágbára lẹ̀ sọ. bẹ́ẹ̀ ni àní tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín. àwa fi ọ̀rọ̀ yẹn tó àwọn kìíní àwọn DSS ní ọ̀rọ̀ ẹgbẹ́ ni pé ìsì civil matter pé àwọn ò ní handle criminal matter yẹn because kéèyàn kú òǹpò kó má kú òǹpò ní ọ̀rọ̀ yẹn wọ́n lé wa jáde wọn bá wa dá sí mọ́ wọn láwọn ó pè wá àwọn ò pè wá mọ́ ní Alhaji Lateef Oshode tí wàá ní òun gbé kéèsì lọ sí Èkó ó wá petition gbogbo wa ó fẹ̀sùn kan gbogbo wa pé gbogbo wa fẹ́ gbàbọ̀dé fẹ́mi ọ̀hún á dẹ̀ lọ́bẹ̀ bẹ́ẹ̀ láti sọ pé kò sẹ́ni tó fẹ́ gbàbọ̀dé fún un ààrẹ yìí ló lóun ò ní kúrò ní orí àga lẹ́yìn ọdún mẹ́jọ pé ó lóun ò ní kúrò lórí àga orí àga tó lóun ò ní kúrò yẹn lòun fi kó ẹjọ́ wá gbogbo wa ló sì ọ̀dẹ̀ pé gbogbo àwọn elders council àṣemítì lẹ́kìnní àṣemítì àpọ́pọ̀ wá sí ìṣòǹtù wọn ní ká kọ statement àkọ statement wọn wá rí i pé nǹkan kan náà gbogbo wa sọ pé ọdún mẹ́jọ wá ti pé ó ti pé ẹjẹ́ á lọ lé ló lóun ò gbà àwọn akọ́dẹ̀ ti fara mọ́ pé ọdún mẹ́jọ wá ti pé ẹjẹ́ á lọ lé báwọn kan ṣe support ẹ̀ nìyẹn nínú àwọn elders council àwọn yóò ju bóyá bíi mẹ́rin lọ
mélòó ṣì ní gbogbo elders council à yìí? ń lọ bí 20 Okay. leaders council àwọn bíi 4 wọ́n ṣàtìlẹ́yìn wọ́n ṣàtìlẹ́yìn pé fún kán pé jẹ́ tá a bá ààrẹ yọ láíláí pé tó bá kú permanent bẹ́ẹ̀ president. pé ta la fẹ́ fi síbẹ̀ pé àdéhùn tí gbogbo wa ṣe níbẹ̀rẹ̀ kọ́ nìyẹn tẹ́yìn ò bá mọ̀ pé pápẹ́ wà nílẹ̀ wáyé ká àbúrò fún kí constitution wa tó jáde a jẹ́ kí constitution jáde kí gbogbo wa sáyẹn rẹ̀ kó tó di pé bóyá a ṣèbúra fún wa ní December 12 2017 lẹ́kọ̀ọ́ wọ́n wá ó ti wá dì sí ìdẹ́wà sọ fún wa pé àdéhùn yẹn yẹ̀ láìpẹ́ gbogbo wa papọ̀ wọ́n ti pé ó ń lérí ìjà a jẹ́ ti sọ ní 2017 after wàhálà tó ṣẹlẹ̀ sí mi àtàwọn ọmọ ẹgbẹ́ kan nìbàdàn ń bí láti sọ pé APC Fáṣẹ̀hùn APC Gani APC Reform APC New Era àtijọ́ ládé pé ẹnìkan kò gbọdọ̀ fi ìbọn àdá ọkọ̀ yanjú ọ̀rọ̀ àwọ̀ tí màmí láàrin wa mọ́ pé ẹni tó bá tọ́ ọmọ tó sanwó lórí ọmọ tó tọ́mọ níléèwé tó fún lẹ́kọ̀ọ́ kò ní gbàdúrà kan gbòkun ọmọ yẹn káwọn mọ́lé gbogbo àwọn tá a pè ní mẹ́mbà OPC yìí ọmọ ìyá kan làwọn ọmọ bàbá kan ni wọ́n wọ́n káwọn ọmọ fẹ̀mí wọn ta káàdì nítorí leadership tissues gbogbo wa dẹ̀ gbà ìdí táwọn afi wò pé bọ̀bọ́ yìí fẹ́ mú jẹ ìyẹn tó jẹ́ ààrẹ wa àwa ò sì lè gbà ọ̀sẹ̀ tó bá tọmọ ò ní gbàdúrà kọmọ ọlọ́mọ ń kú la fi lọ approach ìjọba gẹ́gẹ́ bí agbófinró pé ẹ bá wa yẹ̀ wò kó mọ̀ jẹ́ pàtàkì àṣìṣe pẹ̀lú agbófinró láwọn abala ibìkan àwa náà padà di ọ̀daràn a jẹ́ dúpẹ́ pé ìjọba ọlọ́pàá ní Nàìjíríà especially lọ́dọ̀ AIG tó wà ní Zone 2 wọ́n ṣe dáadáa wọn ò ṣe bí DSS tó lé wa jáde kó tó tó lé wa jáde fẹ́ mọ́ wàá mọ́ wọn ò pè wá padà DSS ò pè wá padà ọ̀dọ́ apá tí ń yìnbọn èèyàn ti ń kú DSS ó ti máa kóyàn tó ń bí èmi nú bẹ́ẹ̀ nìyẹn but àwọn ọlọ́pàá ìjókòó wọ́n pè wá papọ̀ wọ́n wá ní ká lọ kọ statement yẹn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá rí pé n ti ń dá wàhálà alẹ́ gangan àwọn ọlọ́pàá wá rí pé n ti ń dá wàhálà alẹ́ gangan ni pé ẹni yìí ti pé ọdún 8 kò fẹ́ lọ lẹ́fọ̀ọ́ ní òkè ká ṣe sùúrù àwọn kọ rìpọ́ọ̀tù àwọn láfta rìpọ́ọ̀tù àwọn ìgbésẹ̀ táwọn ọba gbé lórí wa but ká tó lọ statement wa káwọn gbà ká dẹ̀ sign undertaking gbogbo á dẹ̀ sign ẹ̀ níjọ́ tí mò ń sọ yìí ààrẹ Arógundádé ó sá jáde tó fẹ́ máa sá lọ ní Zone 2 àwọn ọlọ́pàá yẹn lé wa dé ìdí mọ́tò ní kápá pé ààrẹ wọn ń pè yìí ló fi sign kò fẹ́ sign ìwé pé ká má fa ìjàngbọ̀n yẹn kò fẹ́ sign ó sá jáde ní ọ̀rọ̀ tí fẹ́ẹ́ lè lọ verify ní Zone 2 ní tí mo sọ but níta àdúpẹ́ sí ni pé àwa maintain peace and order pé kálàáfíà àjọba kì í jẹ́ tí wọ́n á ṣe rí àsìkò yìí tí Yorùbá nídìí ààbò tó tọ́ làwa tá a tún wá jọmọ ẹgbẹ́ aláàbò láti mọ para wa ìyà tí mò ń jẹ nìyẹn o ìyà kọ́mọ ẹgbẹ́ mọ̀ kú ni o èmi ò ní misconduct kankan o. lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbésẹ̀ wo lẹ ti gbé ṣé ẹ ti kọ́kọ́ rí lẹ́tà dismissal tẹ́lẹ̀ kó tó di ó fẹ́ mi lẹ́tà kankan mo kàn ká lórí ọ̀rọ̀ àgbàgbé wọn fún mi lẹ́tà kankan. torí ẹ̀rọ àwọn wọn pe gbogbo ìjókòó inú. kò sí ìjókòó kankan tó pè ó sọ láàrin National Coordinating Council mo dẹ̀ tó pé pèlè 3 la ní. ìgbésẹ̀ wo ló wá kàn báyìí. kò sí gbèsè kankan tó kọ àwọn àrètí rìpọ́ọ̀tì látọ̀dọ̀ àwọn ọlọ́pàá káà tó mọ̀ gbèsè táwọn ò gbé kì í ṣèmi nìkan. ìgbà wo lẹ́yìn ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá. tí ò bá jẹ́ pé àsìkò rọpò tó ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá Monday tó lọ ẹ̀nà ni a wá gbàwé pé ibi táwọn yanjú ọ̀rọ̀ wa sí nìyí o tí wọ́n pe gbogbo wa papọ̀ but nígbà tó dẹ̀ ti jẹ́ pé àsìkò rọpò ń bẹ àwọn náà mọ̀ pé à ń retí ìpè ní látọ̀dọ̀ àwọn ọlọ́pàá iná fi ṣe tán ṣe ń jọ Tuesday. ṣùgbọ́n kí lọ́nà àbáyọ. kò sọ́nà àbáyọ ju pé olóyè Sàdáàmù Arógundádé ọmọ Balógun yóò kú ònípò tó bá ti kú òǹpò àlàáfíà ìjọba. tó bá ti kúrò nǹkan. ó ti tán àdéhùn ni ṣé bá dé nǹkan ṣé bí nǹkan kan ló ṣe wá lọ́dọ̀ ààrẹ Gani Adams tá a fi dádúró ṣé bá ti jẹ òmìnira ni. gbogbo àgbáyé ló sì mọ kò tí mo kọ́ níbo lòun wà ń gbà náà
níbo làárẹ̀ yìí wà, níbo ni Razak Arógundádé wà nígbà tó mọ̀ pé òun lè jà wọ́n ti confront Gani Adams nígbà yẹn. àwa gbàgbára dé àwọn ní kó mọ̀ darí wa tó pé ifá àti wọn ò fààyè pé ọ̀yà lọ sí wa ọwá sọ rẹ di another bulldog tó gbogbo tó bá ti takò tí mo sọ yìí kó takò. tí àwọn ní gbogbo àwọn yòókù tẹ́jọ dúró pọ̀. ṣé kí àwọn kan dá dúró wọ́n tẹ̀lé àwa méjì dá dúró èmi àtàlájì Òṣòdì àwa dá dúró lọ́tọ̀ ni túmọ̀pọ̀ làwa yẹn. àwọn kan náà wà tọ́wọ́ ẹ̀rọ tẹ lọ́rùn wọn ò jọ ìwọ àwọn ọ̀dẹ̀jọ́ rẹ̀. bọ́dẹ̀ mi àtàlájì Òṣó wọ́n ti express wọ́n ti láwọn fún Aláàjì Òṣó lọ́sọ̀ expression àti méjì. èmi àtàlájì Òṣó cause Aláàjì Òṣó is my chairman in Lagos Island. ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí. Aláàjì dẹ̀ ṣe dáadáa pẹ̀lú mi. ẹyẹ tó wá jẹ́ èèyàn mi ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi tá a tún jọ àdúgbò kan náà ní Island kó wá lóun fẹ́ ṣe ààrẹ kí mo wá support ẹ̀. mo dẹ̀ support Aláàjì Òṣó torí pé ó rí pé mo support Aláàjì Òṣó ní ọ̀rọ̀ yìí fi ń pọ̀ sí ní commit anything bí kankan. ṣùgbọ́n yìí náà ò lè wá sípàdé mọ́ báyìí. ẹbí náà pàdé ìgbà tí mo rí pé tí mo bá ti lọ inú tèmi máa ń ru wọ́n dẹ̀ ti nà mí rí ńlẹ̀ tí mo bá dẹ̀ lọ téèyàn bá nà mí lásìkò yìí wọ́n sìnkú rẹ̀ under 24 hours. ẹ jọ̀ọ́ èmi náà bímọ ẹni tó wá nà mí yẹn tó ti ṣiṣẹ́ aburú yẹn tó bá wá kú tí n bá wá lọ tú o tó bá jẹ́ fámìlì ní Ìbàdàn tàbí lókè olú òkun níwọ̀n àwọn sunkún méjì láti avoid ẹgbẹ́ bọ̀tọ́ bá ti pe elders council òun ni òun abẹ wọ́n ti pe elders council táwọn ọlọ́pàá ní ká lọ pe meeting elders council lẹ́ẹ̀mẹ́ta èmi ò yan lẹ́ẹ̀kan bọ̀ mo yan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta kò sẹ́ẹ̀ tó wá ní meeting elders council. ṣáwọn elders council wà lè fagilé pé ìdájọ́ àwọn rèé. ẹ nítorí pé àwọn tó ń tẹ̀lé yẹn wọ́n bìrì pé àwọn lágbára àwọn lówó jẹ́ anybody lọ. ṣé sá sọ wípé ẹgbẹ́ OPC náà ti fẹ́ di ó ti di ohun tí àwọn èèyàn tún ń sọ pé ẹgbẹ́ àwọn jàǹdùkú ẹgbẹ́ OPC wọn ò fẹ́. abájẹ́ jàǹdùkú ni ẹ ti rí bọ́n títì ẹ ti rádà ẹ ti rọ́kọ̀ ẹ ti rí gbàdí ṣé bí n tó ṣẹlẹ̀ nìbàdàn yìí sí n tó yóò ṣẹlẹ̀ nìyẹn táìmọ̀ yọ ọmọ tó gbọ́ta èmi náà sùn ní àgbàdo ẹ̀jẹ̀ ìjọ náà abẹ́ gbàgbé ni September 7, 2017 Yorùbá Union Yorùbá Youth Summit abẹ́ gbàgbé Yorùbá Summit àti ládámásígbà ẹbẹ́ mi náà pariwo pé àwọn ti pa sínú àgbẹ̀ pẹ̀lú bọ̀ mo dúpẹ́ lẹ́nìí bọ̀ kò ń ṣerú ẹ̀san tó yẹ kí Saddam fi san mí pẹ̀lú agbára tí mo gbà kún lọ́dọ̀ ààrẹ Gani Adams wá sí àárín wa ni bọ̀ tí nítorí pé ó nígbàgbọ́ pé OPC business center ni ló fi ń wò pé bí àwọn òun yìnbọn lára nítorí lè dóòlù ọ̀rọ̀ ẹni pé kí Saddam kó sọ̀kalẹ̀ ká yẹn kò bá wàá mú studio ẹ̀ wá kó ti kọ́kọ́ sọ̀kalẹ̀ nù. kẹlòmíì dáa rẹ kẹlòmíì dáa rẹ OPC new era. ó ti tán.